Bàbá ètò ló tún gorí afẹ́fẹ́ Ọmọlúkà Great TV ẹ jẹ́ ká jọ gbọ́. Ètò bàbá ètò ló tún gorí afẹ́fẹ́ Ọmọlúkà Great TV ẹ jẹ́ ká jọ gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n àtòyé ẹ̀yin sọmọrí ìlú ẹ wá ń gan fìdílé ètò látẹnu ọmọ yín ọ̀rẹ́ yín Ọmọlúkà àpèdè máma pé ìtànà bó ti yá ẹ jẹ́ ká jọ mọ̀ ó yá. Ètò bàbá ètò ló sì gorí afẹ́fẹ́ Ọmọlúkà Great TV ẹ jẹ́ ká jọ gbọ́. Kéku ilé kó lọ́rùn fún ẹni o. Informative program, educative program. Kẹ́ like, kẹ́ share, kẹ́ tí bá wa subscribe. Òmìnira ọmọ Yorùbá ló jẹ wá lógún tilẹ̀ tógo. Ọmọlúkà Great TV ẹ jẹ́ ká jọ gbọ́ ó yá. Ètò bàbá ètò ló sì gorí afẹ́fẹ́ Ọmọlúkà Great TV ẹ jẹ́ ká jọ gbọ́. I love Yorùbá nation, ilẹ̀ adúláwọ̀. Yorùbá nation, ilé tìyá, òmìnira ọmọ Yorùbá o ló ṣe kókó. Yorùbá nation, ilé tìyá, òmìnira ọmọ Yorùbá o ló ṣe kókó. I love Yorùbá nation, ògo ilẹ̀ adúláwọ̀. Ikán parapọ̀, wọ́n parapọ̀ wọ́n mọ̀lé. Èèrà parapọ̀, wọ́n parapọ̀ wọ́n má kìyàn. Ẹ jẹ́ ká parapọ̀ ká fi mọ̀ ṣọ̀kan. I stand for unity, ìṣọ̀kan lórí orílẹ̀-èdè wa. Yorùbá nation, ilé tìyá, òmìnira ọmọ Yorùbá o ló ṣe kókó. Ẹ wò bí ẹ fẹ́ bí ẹ kọ̀, a máa gba Yorùbá nation yóò. Ó dá mi lójú dé gbangba. Ẹlẹ́dẹ̀ ó máa dọ́yọ̀, ariwo ẹ̀ ló máa pọ̀ o. Ilẹ̀ ìlérí ni Ọlọ́run wá mú wa débẹ̀ ní dandan oṣù. Yorùbá nation, ilé tìyá, òmìnira ọmọ Yorùbá o ló ṣe kókó. I love my nation. Yorùbá nation, ilẹ̀ adúláwọ̀. A máa gbà ó ó di dandan. Onílé kó lọ sọ fàlejò. A máa gbà ó di dandan. Kí àdúgbò gbọ́ kó lọ gbó bẹ́ẹ̀. A máa gbà ó di dandan. Bí ẹ fẹ́ bí ẹ kọ̀ sẹ́. A máa gbà ó di dandan. Yorùbá nation ó máa dúró. A máa gbà ó di dandan. Láṣẹ Elédùmarè. A máa gbà ó di dandan. A máa gbà ó sọ sẹ́. A máa gbà ó di dandan. Láti bẹ̀rù la
mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí onílé, mo kálejò, mo kóyún ni mo káṣẹ ẹbí. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ mi tọkàntọkàn, mo kí gbogbo yín. Gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ràn Yorùbá látara mi, mo kí gbogbo yín pé ẹ kú dédé àsìkò yìí. Gbogbo ẹ̀yin tó dẹ̀ jẹ́ pé ẹ fi ti Yorùbá kan sẹ́gbẹ̀ẹ́, ẹ fi ti ẹ ṣáà fẹ́ràn Ọmọlúkà, mo dúpẹ́ lọ́wọ́ yín náà pé ẹ ṣeun. Ẹ̀yin tẹ́ dẹ̀ fẹ́ràn mi, tẹ́ fẹ́ràn Yorùbá tó jẹ́ pé nítorí Yorùbá la ṣe fẹ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín náà pé ẹ ṣe o. Lágbára Olódùmarè, Yorùbá nation náà aṣojú ẹ̀mí yín, aṣojú ẹ̀mí mi. Torí pé kí ni, ó ti wọlé tán, ó ti tó wa lọ́wọ́, ó ti tó yín lọ́wọ́, ó ti tó mi lọ́wọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa lẹ́ẹ̀kan sí i. Yorùbá bọ̀ wọ́n ní bí ò bá nídìí obìnrin ìjẹkùmọ̀lú, ẹ mọ̀ pé tí ò bá nídìí mi kúkú ní dédé wá sórí ètò. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n fi àsìkò yìí, ẹ jẹ́ kí n fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹ́yìn mi pátápátá, gbogbo ẹ̀yin tọ́lọ́run ń lò fún mi, gbogbo ẹ̀yin èjìká tí ò jáṣọ mi ó jábọ́, mo dúpẹ́ lọ́wọ́ yín. Bàbá mi Julius Masha, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ gidigidi fún àtìlẹ́yìn yín o. Ẹ kú àdúró tì mí, ẹ kú kó má bàjẹ́, ẹ kú ìfẹ́ mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Bàbá mi Olúdọ̀tun lórílẹ̀-èdè Amẹ́ríkà, mo dúpẹ́ lọ́wọ́ yín. Bàbá mi Moyanolúwa Ẹkúntúyì, mo dúpẹ́, ẹ kú àdúró tì mí, ẹ kú kó má bàjẹ́ mi. Bàbá mi Akíntọ́lá, Ọlá Akíntọ́lá, mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo gbà, mo dúpẹ́, ẹ kú àdúró tì. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ń lò tí mi lè dárúkọ, màmá mi Máyọ̀kún Àgbẹ̀dẹ, mo dúpẹ́ lọ́wọ́ yín. Chief Mrs. ẹ ṣeun, ẹ kú àdúró tì mí gbogbo gbà. Nítorí pé ìfẹ́ tẹ́ ẹ ní sí ìran Yorùbá, ìfẹ́ yẹn ti wá ran èmi fúnra mi, ó tún wá jẹ́ kẹ́ ẹ nífẹ̀ẹ́ èmi fúnra mi. Ẹ dẹ̀ dúró tì mí, ẹ fi mí lẹ̀. Mo sọ pé ẹ ṣeun, mo dúpẹ́ o, ojú ò ní ti ẹ̀yin náà. Bẹ́ẹ̀ ṣe ní kójú má tì mí, ojú ò ní tì yín. Ṣùgbọ́n mo kàn ní kí n sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ni, gbogbo ẹ̀yin tọ́lọ́run ń lò fún mi, gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń gbé ọwọ́ ẹ̀ sókè tẹ́ dẹ̀ ràn wá lọ́wọ́ nínú ìrìn àjò yìí, wípé àwọn Fúlàní ń forí ọkà ọmú o. Ṣé mọ̀ pé mo sọ̀rọ̀ fún yín, mo ní àwọn Fúlàní ó ní tí wọ́n ń plan, tí wọ́n dẹ̀ ń plan nítorí pé Yorùbá ò fúnra wọn ti wọlé sí wa lára tán. Nínú àwọn prógrámù mi tí mo ṣe sẹ́yìn láìpẹ́ yìí, mo ṣàlàyé fún yín. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook, ní TikTok, ẹ bá mi pín prógrámù yìí, ẹ bá mi pín. Gani Olóyèdé, God bless you, bá mi pín prógrámù, bá mi share. Ẹ̀yin tẹ́ dẹ̀ ń wò mí náà ní YouTube, ẹ bá mi pín. Ẹ̀yin tẹ́ wò wá ní TikTok, ẹ bá wa pín, ẹ bá wa pín, ẹ bá wa pín, ẹ bá wa pín, ẹ bá wa pín. Ojú ò ní tì yín. Ẹ share, ẹ jẹ́ kó rìn, 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 ẹ jẹ́ kó rìn. Share. Okay. Enter. Ṣé rí gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ, ẹ̀yin ọmọ Yorùbá ní bí ìyà ńlá bá gbé ni ṣánlẹ̀, kéékèèké orí ẹ̀ a máa gun orí èèyàn. Ìwọ̀sí á wá máa gun orí ìwọ̀sí, ẹ̀gbin á wá máa gun orí ẹ̀gbin. Ẹ wo ìwọ̀sí, ẹ wo ẹ̀gbin táwọn ará bí fi ń kùn wá. Ẹ wo ìwọ̀sí táwọn Fúlàní fi ń kùn wá. Ẹ wo àṣìtánì Sókótó, ẹ wo ìwọ̀sí àti ìsọkúsọ tó fi ń kàn wá lára. Ẹ̀yin ọmọ Yorùbá, nítorí pé kí ni? Nítorí pé àwa Yorùbá fúnra wa gan àní ara wa. Fúlàní dẹ̀ ń ojoojúmọ́ wọ́n fi ìgbà gbogbo wọ́n wu ìwà wípé àwọn ló nílẹ̀ Yorùbá. Ẹ̀yin Yorùbá ẹ̀ fúnra. Ṣé ẹgbọ́n tí Sultan of Sokoto, Sátánì Sokoto, ṣé ẹgbọ́n tó sọ? Ó ní kán lọ àrẹ́sì ọba tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ ìpèbí pé kí ni ẹni táwọn gbélẹ̀ tó yẹ kó jọba, wọn ò gbà kẹ́nìyẹn jọba. Ọlọ́run dà wọ́n lágbónú, Ọlọ́run dójú tì wọ́n. Nítorí ìyẹn ńkọ́, wọ́n ní kò sí tó jọ àfi táwọn bá bàjẹ́.
ipe adẹ́tẹ̀ làwọn táwọn ò bá lè fún wàrà wọn á dá wàrà nù. Ẹ rí pé eléyìí jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́. Agbára tí wọ́n lò nílùú Ìlọrin tí wọ́n fi ọmọ wọn jọba nílùú Ìlọrin, agbára tí wọ́n lò tí wọ́n fi ọmọ wọn tí wọ́n fi ra ọba Ìwó, tán fi ra Télú Ràṣídì ìlú Ìwó, tán fi ra pa, agbára tí wọ́n lò pẹ̀lú àwọn ọba kankan nílẹ̀ Yorùbá, the same agbára yẹn wọ́n fẹ́ lò ó ní orílẹ̀ Ọ̀yọ́. Ipe ẹni tí àwọn gbé sílẹ̀ tó jẹ́ ọmọ tàwọn làwọn fẹ́ kó wá ṣe ọba nílùú Ọ̀yọ́. Ṣé rí ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin àgbààgbà tẹ́ ń wo fídíò mi, àsìkò kan wà tí mo wọ ìlú Ọ̀yọ́, mo wọ ìlú yìí, inú mi bàjẹ́. Inú mi ṣe kí ni? Inú mi bàjẹ́. Kí ló bàjẹ́ nínú mi ni wípé àtọ̀tún àtòsì àwọn Fúlàní tò lọ rẹrẹrẹ ni. Wọ́n tò lọ bíi kí ni? Wọ́n tò lọ sàlálù. Eléyìí ń ba ọkàn mi jẹ́ pé kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ṣé wá rí ibi tí mo wá ń lọ gangan ni wípé tẹ́ ẹ̀ bá mọ̀ tó ń ṣẹlẹ̀, àwọn láti wákàtí mo ti sọ fún yín, àwọn Fúlàní, ẹni ọba tó bá gbéṣẹ̀ nílẹ̀ Yorùbá, àwọn Fúlàní fẹ́ máa gbówó sílẹ̀, tán fẹ́ máa fi ṣe kí ni? Tán fẹ́ máa fi make sure pé wọ́n gbé ọmọ tí wọ́n gbé síbẹ̀. Tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé, ẹ mọ̀ pé mo ti sọ̀rọ̀ ẹ fún yín pé ọ̀nà mẹ́ta làwọn Fúlàní ń gbìyànjú láti gbà láti wọlé sílẹ̀ Yorùbá. Wọ́n gbà bí darandaran, wọ́n gbà bí ẹ̀sìn, wọ́n dẹ̀ ń gbà bí ọba. Mo sọ débi pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọba wa lénìí ló jẹ́ pé wọn ò kì í ṣojúlówó ọmọ Yorùbá. Mo sọ fún yín, eléyìí ò sọ̀rọ̀ pé mo rí ọba fín. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló jẹ́ pé ìyá wọn ó ti lọ bá àwọn Fúlàní, àwọn málà, ó ti bá wọn ṣe àgbèrè. Ibẹ̀ làwọn Fúlàní ti fún ìyá wọn lóyún, tí ìyá wọn dẹ̀ gbé oyún yẹn wá sínú ilé, tó gbé wá fọ́nba nínú ilé, tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ di kíni, tán dẹ̀ bí wọn, tán dẹ̀ sọra wọn dọmọ ọba. Irú wọn wà lẹ́ni nílẹ̀ Yorùbá, tán dẹ̀ ń kílẹ̀mù pábá ni wọ́n. Irú wọn lẹ́mọ̀ mọ́rí tó máa ṣe lòdì sí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìran ọmọ Yorùbá. Mo mọ tí mò ń sọ, ọ̀rọ̀ mi dẹ̀ yé mi. Mò ń sọ eléyìí kẹ́yìn Yorùbá jí. Mo mọ̀ pé oríṣiríṣi orúkọ lẹ ti pè mí. Ìṣe tribal, ìṣe this, kò kan yé. Yorùbá ni mí, Yorùbá nìran mi. Ẹ̀jẹ̀ mi Yorùbá ni. Egungun ara mi, egungun tán kọ Yorùbá sí ni. Tẹ́ ẹ bá pa mí, tẹ́ ẹ la egungun mi, ẹ̀rì tán. Wọ́n craft Yorùbá sínú ẹ̀, wọ́n kọ́, wọ́n engrave Yorùbá sínú egungun mi. Kódà inú ẹ̀jẹ̀ mi, tẹ́ ẹ bá scan ní ẹ̀, tẹ́ ẹ gbé wọnú inú studio, tẹ́ ẹ wò, ẹ rí Yorùbá nú ẹ̀. Torí mi sọ máa lè. Mo dẹ̀ máa ń sọ bí eré pé ìrọ̀rùn igi òun ni ìrọ̀rùn ẹyẹ. Tára ò bá rọ igi, ara ò lè rọ ẹyẹ. Ọ̀rọ̀ tó dé bá lágbájá tí mo rò pé kò kàn mí, ó máa kàn mí, máa kàn ní. Mo ń sọ eléyìí kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ lè mọ̀. Ẹ wo àrífín ńlá. Aláàfin ilẹ̀ Ọ̀yọ́ kì í ṣẹgbẹ́ ní ọ̀nà ẹgbàágbèje, kì í ṣe ẹgbẹ́ Sultan of Sokoto. Ara ń táwa ń bá yín sọ rèé, ẹ̀yin kábíyèsí wa. Wọ́n ní tọmọdé ò bá bá tàn, á bá àrọ́bá. Báwa ò bá tiẹ̀ sí láyé, ṣe bá a gbọ́ ìtàn wípé ọdún 1813 làwọn Fúlàní dé. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn ò ń ṣe ọmọ Nàìjíríà, wọn ò gbé Nàìjíríà rí, wọn kò sí traces wọn nínú Nàìjíríà. 1813 ni wọ́n jagun tí wọ́n rìn nígbà tí wọn ò rí ibi kankan ṣe. Wọ́n dọ́gbọ́n wọlé sí ilẹ̀ Haúsá, wọ́n wọlé sí Sokoto. Ó lórúkọ tí Sokoto ń jẹ́ láti bẹ̀rẹ̀, àwọn ló yí orúkọ yẹn padà. Wọ́n wọlé sí Sokoto, wọ́n bẹ̀ sí ní gba bí ẹ̀sìn. Wọ́n láwọn ń kọ́ ọmọ wọn ní kéwú, bí eré bí àwàdà. Wọ́n wọlé sí wọn lára. Wọ́n dẹ̀ wage war, ètò ń pè ní jihad.
wọ́n bá gbogbo àwọn ọba ilẹ̀ Haúsá, wọ́n bá wọn jagun, wọ́n pa gbogbo àwọn ọba wọn yẹn pátápátá, wọ́n fa àwọn ọmọ wọn, wọ́n fi síbẹ̀, wọ́n pè ní emir. Mo ti sọ fún yín dáadáa ipe ọba àwọn Haúsá náà ń pè ní sáàkì. Àwọn ọba àwọn Haúsá wọn lọ́ba tí wọn ọba wọn ni wọ́n ń pè ní sáàkì. Sáàkì lọ́ba Haúsá ń jẹ́, kì í ṣe emir. Àwọn Fúlàní Fùfùdé àwọn ló ní emir. Wọ́n pa gbogbo ọba ilẹ̀ Haúsá, wọ́n dẹ̀ fi ọba ọmọ tí wọ́n fi ṣọba lórí gbogbo ìlú wọ̀nyẹn pátápátá. Tẹ́ ẹ bá délé Haúsá lénìí, ẹ lè rí ìlú kan tí wọ́n ti ń jẹ sáàkì mọ́, kò sí mọ́. Sáàkì gbogbo ohun tí wọ́n ń jẹ ń bẹ̀ ojú emir. Ẹ máa gbọ́ emir of Kano, emir of Zozo, emir of this, emir of that, emir of this, emir of that. Kò sí. Ṣùgbọ́n àwọn tá à ń sọ yìí, tẹ́ ẹ bá wá wò ó pẹ̀lú táìmù tí wọ́n dé sí, Ọ̀yọ́ empire ó ti resist gan tó tiẹ̀ tún ti fẹ́ kú, tó ti fẹ́ tún dàbẹ́ ni pé ó fẹ́ kásẹ̀ lẹ̀. Torí pé kí ni? Aláàfin ti ń jẹ, wọ́n ti ń jẹ Aláàfin, Aláàfin tó ti jẹ àti lé ní Aláàfin bí 20 tó ti jẹ kó tó di ọdún 1813 tí wọ́n sọ yìí. Kódà ìlú tèmi gan tó jẹ́ ọmọ sí ìlú Ilé Ifẹ̀ tó jẹ́ Odùduwà 1640 àbí 1640 àbí 1642 ní ìlú mi tẹ̀dó síbi tí ìlú mi wà yẹn. 1642 ní ìlú mi gangan ni wọ́n tẹ̀dó. That is to tell you pé ìlú mi gan, ọba ìlú mi ò kì í ṣẹgbẹ́ Sultan of Sokoto tàbá kó sílẹ̀ tá ń ṣá tí gbogbo yín mọ̀ dájú. Ká má wá sọ̀rọ̀ Aláàfin. Aláàfin wá jẹ́ kékeré nínú ọba ni. Débi tó ti jẹ́ Sultan láwa sọ pé òun fẹ́ fọ Aláàfin jẹ fún yín, ẹ̀yin Yorùbá ẹ̀ẹ́dẹ̀ fúra. Sultan fẹ́ fọ Aláàfin jẹ fún yín, ẹ kọ́wọ́ lẹ́rán ẹ̀ ń wò. Ó tún lẹ́nu, ó lórí, ó láyà, ó ní ká kí wọ́n arrest Ọ̀wádé Aláàfin tuntun ní gbogbo Nàìjíríà pátápátá. Kò sí ilé òṣòro wọn ni wọ́n ní. Lẹ́yìn Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀, Aláàfin lálágbára ọba tó tún tẹ̀lé. Lẹ́yìn àrólé Oòduà nílé Ifẹ̀, Aláàfin ló tún ní agbára tẹ̀lé. Tó bá dẹ̀ ní kán máa tó lé ní 2 Sultan tẹ́ ń pariwo yìí kò rí ipò 20 yàn sí nínú ọba ní Nàìjíríà. Àìmọye àwọn ọba nílẹ̀ Haúsá tí wọn ò kì í ṣe ẹgbẹ́ Sultan. Ká jẹ́ gbà pé gbogbo àwọn ọba Haúsá wọ̀nyẹn ti parẹ́. Tá bá wá sísàlẹ̀ ń bí, wọn ò bí yín dá, ẹ lè sọ fún, kò sí ọba náà tó jẹ́ emir tó lè sọ pé òun senior àwọn ọba kankan nílẹ̀ Yorùbá àfàwọn ìlú pẹ́pẹ́pẹ́ tí wọ́n jẹ́ ń create. Sultan ò gbọ́dọ̀ sọ pé òun ju Olúbàdàn lọ. Sultan ò gbọ́dọ̀ sọ pé òun ju ọba Èkó lọ. Sultan ò gbọ́dọ̀ sọ pé òun ju Aláké, kò gbọ́dọ̀ sọ pé òun ju Awújà. Ní ọ̀bọ òun àtàwùjalẹ̀ wá jẹ́ bí ẹgbẹ́ àbọ́gbà. Kán bá kó sílẹ̀ kán máa tó. Ṣùgbọ́n torí pé ẹ̀yin Yorùbá ọ̀rọ̀ ò kì í ká yín lára, àìní ìtasí ìtara lórí ọ̀rọ̀ ara yín ló jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ jogún Ìlọrin mọ́ yín lọ́wọ́ dọ̀la. I was weeping. Mo rí kanú àwọn ọmọ tí mo tẹ́mi tiẹ̀ wò pé ara àwọn ọmọ Yorùbá tó máa gba ìlú Ìlọrin sílẹ̀ rèé. Mo ń wo inú prógrámù Masọ̀yìnbó. Ó dẹ̀ sọ kò fi pamọ́, ó ní gbogbo bóun ṣe wà yìí, ó ní ìlàjì òun ní Yorùbá, ó ní ìlàjì tó kù ó ní Fúlàní ni. Fídíò òun wà online. That is to tell you pé Ìlọrin